FM 100.9. ẹ kúrọ̀lẹ́ àkùṣẹ́ òní àsìkò ìgbìyànjú èrè kò lè dà ọba òkàdé gbìyànjú kó wa wà ládé àmì ìròyìn ní káàkiri orílẹ̀-èdè nàìjíríà ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì tó ń gba 100.9 FM ọ̀làyẹ̀mí àkànnì ńlò níròyìn. ọ̀gá àgbà pátápátá fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà alàgbà Usman Baba ti rọ gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá wípé wọ́n gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ létò ààbò láì dàpọ̀ mọ́ àwọn olóṣèlú fún tètò ìdìbòyàn ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún yìí fún ìdìbòyàn gómìnà tó máa wáyé ní ìpínlẹ̀ Anambra. níbi ìpàdé tó ní ṣe pẹ̀lú àwọn adarí lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tó wáyé lónìí fún ètò ààbò tó dáyàtọ̀ pẹ̀lú tí wọ́n ti fún àwọn tí wọ́n gbógun ti ìwà jàǹdùkú. níbẹ̀ ni bàbá ti sọ di mímọ̀ wípé ètò àwọn lórí ètò ìdìbòyàn gómìnà tó máa wáyé ní ìpínlẹ̀ Anambra kò gbọ́dọ̀ yẹgẹrẹ. ó ṣe àlàyé síwájú sí i nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ará ìlú gbọ́dọ̀ jẹ àǹfààní ètò ààbò èyí tó fini lọ́kàn balẹ̀ lásìkò ètò ìdìbòyàn ọ̀hún ní ìpínlẹ̀ Anambra tí ó ń bọ̀ lọ́nà láti fi dìbòyàn gómìnà ìpínlẹ̀ ọ̀hún. ó sọ wípé ètò ọ̀rọ̀ ààbò lásìkò ètò ìdìbò ọ̀hún gbọ́dọ̀ fi àwọn ará ìlú lọ́kàn balẹ̀ síwájú lọ́jọ́ ìdìbò àti lẹ́yìn ètò ìdìbò ọ̀hún. iléeṣẹ́ ológun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àlàyé wípé àwọn ò kọ́ ibùjẹ ẹran kankan sí apá ibì kankan ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí. wọ́n ṣe àkàwé irúfẹ́ ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó tí ń tàn káàkiri orí ẹ̀rọ ayélujára. adelé igbákejì adarí pẹ̀lú olùbárà ìlú sọ̀rọ̀ fún ikọ̀ iléeṣẹ́ ológun elétò ààbò ẹkùn ìkejìlé ní ọgọ́rin ọ̀gágun Abubakar Abdullahi ni ó ṣe aṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún wípé èrè ọ̀hún ti tẹ àwọn lọ́wọ́ wípé àwọn òṣìṣẹ́ àwọn kọ́ ibùjẹ́ ẹran. ó ṣe àlàyé wípé àwọn òṣìṣẹ́ onímọ̀ ẹ̀rọ iléeṣẹ́ ológun ni wọ́n kọ́ ibi ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò ní agbègbè Ìgbò ní ìjọba ìbílẹ̀ Udi ní ìpínlẹ̀ Enugu. nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé tí àwọn bá parí iṣẹ́ àkànṣe ọ̀hún ó ní yóò túbọ̀ fàyè gba àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò láti túbọ̀ ní ìmọ̀ ẹ̀kọ́ lórí pípèsè ètò ààbò fún àwọn ará ìlú pẹ̀lú gbógun ti ìwà jàǹdùkú àti ìwà ọ̀daràn lọ́lọ́kan-ò-jọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. gómìnà ìpínlẹ̀ Èkó alàgbà Babájídé Sanwó-Olú ti ṣe aṣọ lójú ilé ìgbé tí iye rẹ̀ tó 100 tí ó wà ní agbègbè Ìkàtí nílùú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó. bákan náà ni ó sọ orúkọ ilé ìgbé ọ̀hún ní orúkọ òṣìṣẹ́ ìjọba tó wà ní ìpele karùndínlógún lẹ́ka àwọn òṣìṣẹ́ tí wọ́n rí sí ìdàgbàsókè lórí ọ̀rọ̀ dúkìá ní ìpínlẹ̀ Èkó tí orúkọ rẹ̀ jẹ́ olóògbé Wàkílù Hamzat. olóògbé Hamzat nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé ó ti ṣẹ̀sìn àjọ òun fún odidi ọdún 25 kó tó di wípé ó dágbére fáyé lówùúrọ̀ kùtù òní kó tó di àsìkò tí gómìnà máa ṣe àṣọkúrò lójú iṣẹ́ àkànṣe ilé ìgbé 100 ọ̀hún tó wà ní agbègbè Ìkàtí nílùú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó. gómìnà sọ wípé ní bíbu ọlá fún olóògbé ọ̀hún òun sọ orúkọ ilé ìgbé ọ̀hún ní orúkọ olóògbé ìyẹn Wàkílù Hamzat. ó rọ àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ àkànṣe ọ̀hún láti fi orúkọ olóògbé ọ̀hún ìyẹn Wàkílù Hamzat sí ara ilé ìgbé ọ̀hún fún ìrántí iṣẹ́ takuntakun tí olóògbé ọ̀hún ti ṣe lẹ́nu iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá ti rọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n jí gìrì sí ojúṣe ní ṣíṣe láti fi dóòlà orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú iṣẹ́ àgbàkalẹ̀ rẹ̀ pẹ̀lú ṣíṣe àmúlò ẹ̀rọ ìgbàlódé láti fi dé àwọn àlàfo èyí tó ṣí sílẹ̀ tí ó ṣe àfihàn orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí aláìkún ojú òṣùwọ̀n tó. níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè jáde àpapọ̀ ti ọdún 2019/2020
àti ọdún 2020/2021 ti ẹlẹ́keje irú rẹ̀ pẹ̀lú ìfàmìẹ̀yẹ dánilọ́lá lè tó wáyé nílé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tó wà ní ẹ̀sà òkè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni gómìnà ti sọ̀rọ̀ mú di mímọ̀ tí ó ti rọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga lọ́lọ́kanòjọ̀kan tó fi mọ́ fáfitì tó wà ní ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n jí gìrì sí ojúṣe fún àgbàkalẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún àtúnṣe èyí tó yẹ. Oyètọ́lá rọ àwọn akẹ́kọ̀ọ́ gboyè jáde ọ̀hún wípé kí wọ́n ṣàmúlò ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ nílé ẹ̀kọ́ láti fi pèsè iṣẹ́ fúnra wọn. Lẹ́yìn èyí ni ó rọ̀ wọ́n wípé àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè jáde ọ̀hún pé kí wọ́n ṣe àmúlò pẹ̀lú ṣe ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà dáadáa pẹ̀lú fi ara wọn hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ní ìran rere pẹ̀lú láti mú àlá wọn wá sí ìmúṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ètò ìmọ̀ ẹ̀kọ́ léyìí tí wọ́n ti kọ́ nílé ẹ̀kọ́ gíga ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Èdó Godwin Obaseki ti gbóríyìn fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún bí wọ́n ṣe bọwọ́lù ṣíṣe àfihàn lójú ẹsẹ̀ lórí ẹ̀rọ ìyẹn fún èsì ìdìbò yàn létí àwọn alákòóso tí wọ́n rí ṣètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe àkóso rẹ̀. Nílùú Àbújá ni gómìnà Obaseki ti gbóríyìn fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún lẹ́yìn ìgbà tó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari léètò ẹni àgbàlá rẹ̀ nílùú Àbújá. Gómìnà Godwin Obaseki fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn àjọ olómìnira elétò ìdìbò tí wọ́n rí ṣètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ní akitiyan pẹ̀lú ní agbára rẹ̀ láti ṣe àkóso pẹ̀lú ṣe àfihàn èsì ìdìbò ojú ẹsẹ̀ bí àwọn èèyàn bá ti ṣe ń tẹ̀ka ìyẹn lórí ẹ̀rọ tí yóò ti máa ṣe àfihàn èsì ìdìbò lójú ẹsẹ̀ bí àwọn èèyàn bá ti ṣe ń tẹ̀ka lásìkò ìdìbò. Lẹ́yìn èyí ni ó sọ wípé ìgbésẹ̀ yìí fún wọn wípé ètò ìdìbò àti ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ń dàgbà sókè sí. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ ọ̀hún mú kóríyá pẹ̀lú jẹ́ ohun ìwúrí fún ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Tó ọjọ́ kì í pẹ́ kó má pé àfàìmọ́ka rẹ̀ ibi tá a máa rí ròyìn fún ti sáìmọ́ rèé ètò kùtù di ní aago 10 àṣálẹ́ nígbà tá a mú ròyìn àwọlé sùn wá fún yín láti kọ́ ní Tungba 100.9 FM. Àmọ́ kí n tó máa lọ ẹ̀yin ará ẹ jáde dájú pé ètò ìmọ́tótó agbègbè wa ká mú ní òkúnkúndùn bákan náà ká dẹ́kun láti máa dẹ́kun dídá ìdọ̀tí ohun ẹ̀gbin sínú kòtò ìdáminú gèrè láti lè dènà omíyalé àgbàrá ya ìgboro. Ẹ sì jẹ́ ká rí dájú pé aṣùgbà ìjọba àtàwọn elétò ìlera láti jọ gbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19. Ọba òkè yóò bọ̀ wá kásẹ̀ àjàkálẹ̀ àrùn ọ̀hún àmín. Ǹjẹ́ lórúkọ gbogbo àwọn tá a jọ ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún ní èmi Ọláyẹmí Àkànní kìí pé ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ire o.